Mm. Ẹ mà káàsán o, ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán ẹ̀yin èèyàn mi. Ẹ káàsán o, ẹ kú àtàárọ̀ o, a kú ìgbìyànjú o. Olúwa yó gbogbo wa o, àní dààmú o. Ó mà tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀, ó tún ti ṣẹlẹ̀. Olórí Mariam tún ti dá nǹkan sílẹ̀ o nínú ààfin, ó tún ti dá nǹkan sílẹ̀ nílé Naomi. Ẹ jọ̀ọ́ ká tó bẹ̀rẹ̀, ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi comment gbogbo nǹkan tẹ́ bá rí sí ẹ jọ̀ọ́ bá mi fi sí comment section. Ọ̀rọ̀ yín ò ní sún lọ́rùn o. Ẹ máa bá mi comment, ẹ máa bá mi like, ẹ máa bá mi tẹ notification bell tá bá tún ṣe another video ẹ tún lè rí wò. Ẹ ṣé gan o. God bless you. Olórí Mariam tún ti dé. Lẹ́yìn ìgbà tí wọ́n wá bá bẹ̀bẹ̀ tí kábíyèsí ní kó máa lọ, tó ṣe pé wọ́n tún bá bẹ̀bẹ̀ tó lóun ò ní ṣe wàhálà mọ́, òun ò ní ṣe nǹkan kan mọ́, òun ò ní ṣe. Ó tún ti dá nǹkan míì lẹ̀. Ẹnu ìjẹta ló sì ṣe kan tó ṣe pé tó dá wàhálà lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò nígbà tí wọ́n ní kó yóò di dandan búra. Tó di pé òkú ọ̀run gan nà wọ́n ní pàpà tó nà wọ́n ní lẹ́gba tí gbogbo wọn ya wèrè tán sáàfin. Ó tún ti ṣe míì. Ó tún ti ṣe míì o. Wọ́n ní mọ́tò tí ni olórí Naomi ń gbé kiri, mọ́tò kékeré sódà táwọn èèyàn ò ní dá mọ̀ pé kó tẹ̀ tó fìyẹn bojú sódà wọn ò ní mọ̀ bóyá wọ́n ló tún ti lọ wọ́n ní olórí Mariam tún lọ bà mọ́tò yẹn jẹ́. Wọ́n ló bàjẹ́ wọ́n ló bàjẹ́ seriously. Kí ló dé? Kí ló dé tóbìnrin yìí ò dé gbéwé agbéjẹmọ́wọ́? Kí ló dé tó fi ń hùwà bí eléyìí? Bí ẹni tí ò tiẹ̀ rína, tí ò tiẹ̀ kàwé bí ọmọ oko. Bí ẹni tí ò tiẹ̀ òbóbìnrin nínú ilé. Kì í ṣòun nìkan ni kábíyèsí kọ́kọ́ máa fẹ́. Kí ló dé tó ń ṣìwàwù bí eléyìí? Ọ̀rọ̀ yìí dẹ̀ máa lẹ́yìn o. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Nǹkan tó tiẹ̀ ń dùn mí ni pé orúkọ kábíyèsí tí wọ́n ń bàjẹ́ kiri. Ààfin yẹn tí wọ́n ń bàjẹ́ kiri, àpèrè yẹn tí wọ́n ń bàjẹ́ kiri. Kí ló ń ṣe Ìgbì tó ń ṣe bí eléyìí torí Ọlọ́run? A dẹ̀ ní kí kábíyèsí kó jẹ́ kó máa lọ, kó má gbẹ̀bẹ̀ wọn mọ́, kó jẹ́ kí gbogbo wọn kẹ́rù wọn kó kúrò láàfin. Kábíyèsí ń fojú àánú wò. Ojú àánú nǹkan ló fẹ́ fi ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́ báyìí. Ibi tí wọ́n ti bà wọ́n jẹ́ lórúkọ Jẹ́dínà kì í ṣe kékeré. Àbùkù tí wọ́n ti ka ààfin yẹn kì í ṣe kékeré. Gbogbo ayé ló ń fojú èsì tó ń fojú gbogbo ẹ̀ wo ààfin yẹn. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Irú ìdààmú obìnrin wo leléyìí? Irú obìnrin wo leléyìí torí Ọlọ́run? Ó dàbí pé olórí Ìgbì yìí, ó dàbí pé wọ́n rán níṣẹ́ ni o. Ó dàbí pé ó ń jẹ́ iṣẹ́ tí wọ́n rán ni. A rí pé nǹkan tó ń ṣe yìí kì í ṣe ọ̀rọ̀ ojú lásán mọ́. Wọ́n rán níṣẹ́ ni. Ó ní mission nínú ààfin yẹn ni. Iṣẹ́ tán rán òun ló ń jẹ́. Ọlọ́run ọba ò dẹ̀ ní fún ṣe o. Ọlọ́run ọba dẹ̀ máa ba ìmọ̀ ẹ̀ jẹ́. Ẹrù ara ẹ̀ tó dì àforí ara ẹ̀ gbé. Ó máa kábàámọ̀ gbẹ̀yìn ni bó ṣe wà yẹn. Ó máa kábàámọ̀ gbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ni. Torí Ọlọ́run wà lórí ìtẹ́. Ọlọ́run wà lórí ìtẹ́. Ọlọ́run ò wo kábíyèsí níran, náídà kò wo olórí Naomi níran. Tó bá wò wọ́n ràn ni nǹkan ti bàjẹ́ tipẹ́tipẹ́. Àmọ́ ìjọ tí ìfẹ́ yín bá máa kún, olórí Mariam, ìjọ tí ìfẹ́ rẹ̀ máa kún, ó ń bọ̀. Wàá kí wọ́n bójú oníróje, ìyẹn tó bá rẹ̀ mí là. Ìyẹn tó bá rẹ̀ mí là. Ẹni tó bá ti lọ fẹ́ mọ nígbèrà, ó ti fẹ́ wàhálà. Ó ti kiri bọ wàhálà, ó ti kiri bọ ìdààmú ayé. Ó ti kiri bọ àìfọ̀kànbalẹ̀. Ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ṣọ́ra yín. Kẹ́ ẹ má lọ ṣobìnrin fẹ́. Torí eléyìí àríkọ́gbọ́n ló máa jẹ́ fáwọn ọkùnrin.
kọ́mọ lọ fẹ́fẹ́ kúfẹ́ owó tó bá ti lọ fẹ́ mọ̀ gbìrà ó ti dáràn ìwọ tó bá ti tí ara bá ní ara òtù ẹ ara tú ẹ wá lọ ní ìgbìrà ló fẹ́ lọ ìnira ló ń gbé wá sí ilé ayé ara ẹ nìyẹn kó ènìyàn tètè yá máa sá fún wọn ni torí wọn kì í ṣẹ̀dá ìwà rẹ̀ ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ọmọ ìgbìrà ò kì í ṣẹ̀dá rárá kéèyàn tètè yá máa sá fún wọn ni o àdúrà kọ́lọ́run ó kó kábíyèsí yọ kọ́lọ́run ó kó olórí Naomi yọ là ń gbà o kọ́lọ́run ó ti gbogbo àwọn wàhálà ẹ̀ kó tì wọ́n jáde láàfin o kólúwa kó fi Naomi àti kábíyèsí kó fi wọ́n lọ́kàn balẹ̀ o àwọn wàhálà àwọn ìdààmú leléyìí wọn ò hùwà bí ènìyàn wọn ò hùwà bí olórin wọn ò hùwà bí olórí wọn ò hùwà bí obìnrin téèyàn máa bá láàfin obìnrin tó ní àyẹ́sí wọn ò hùwà bẹ́ẹ̀ rárá jàǹdùkú oníwàkuwà tọ́ọ̀gì kọ́lọ́n kó ṣàánú bíi pé kò sólórí ní gbogbo àwọn ààfin tó kù níbo lẹ ti gbọ́ pé wọ́n ṣé a máa ṣe pé àwọn ọba míì náà ò níyàwó míì ni ọba míì níyàwó tó bí 5 nínú ààfin tó ṣe pé gbogbo wọn ò lè gbọ́ pín nínú wọn ta mo mọ̀ pé wọ́n ránṣẹ́ ni iṣẹ́ tán ran ló wá jẹ́ olúwa dẹ̀ gba gbogbo ìṣàkóso olúwa máa dójú tì í á dójú tì í gbogbo ẹrù tán dì wọ́n á forí ara wọn gbé bẹ́ẹ̀ ni irinṣẹ́ tí wọ́n ń lò láti dojú ìjà kọ kábíyèsí àti ìyàwó ẹ̀ ọlọ́run á fi kọjú ìjà sí wọn jésù á dá padà tì wọ́n irinṣẹ́ yẹn á tún lọ padà jẹ́ṣẹ́ fún wọn á fi kọjú ìjà sí wọn ẹ ti fẹ́ẹ̀lì o ẹ ti fẹ́ẹ̀lì ó lágbára ẹ rí báyìí kọ́lọ́run kó ṣàánú Naomi o kọ́lọ́run kó ṣàánú kábíyèsí o kò síbi tí wọ́n ti dé wọ́n ti sọ fún wọn pé kò sí nǹkan tán lè ṣe wọ́n kàn máa ṣe wàhálà lásán náà ni ẹ máa bà property jẹ́ ẹ máa bà gbogbo nǹkan jẹ́ ni ẹ̀tọ́ Ọlọ́run ò lè fi wọ́n lé yín lọ́wọ́ ojú dẹ̀ máa ti gbogbo yín gbẹ̀yìn pátápátá lágbára Ọlọ́run Naomi àti kábíyèsí wọ́n máa lékè gbogbo yín lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like ẹ máa bá mi love ẹ máa bá mi kọ nǹkan tẹ́ bá rí sínú kọ́mẹ̀ntì ọ̀rọ̀ yín ò ní sún lọ́rùn ẹ ṣé gan ni o ẹ rí i pé ó lágbára báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi fàdúrà ẹ bá máa gbàdúrà fún kábíyèsí o kí Jésù kó ṣàánú fún wọn kó dáàbò rẹ̀ bò wọ́n o kógun ayé má borí wọn o ẹ bá mi gbàdúrà fún Naomi àtàwọn ọmọ ẹ o kógun ayé má borí wọn o kí Jésù kó sáwọn alágbára yìí nínú o kó gba agbára lọ́wọ́ wọn o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi máa kọ sínú kọ́mẹ̀ntì ẹ máa bá mi like ẹ máa bá mi kọ́mẹ̀ntì o God bless you all.